ànábì ibo la ti wá rí àwọn al-mubashiruna bil janna ẹ̀bẹ̀ lẹ́tìrí pa àwọn Bani Umayya àwọn ọ̀rọ̀ yìí láti fi parọ́ máa ànábì láti fi gbé ọlá fún àwọn sàábì kan tí wọn ò ní ọlá ẹ̀bẹ̀ lẹ́tìrí pa àwọn Bani Umayya àwọn ọ̀rọ̀ yìí láti fi parọ́ máa ànábì láti fi gbé ọlá fún àwọn sàábì kan tí wọn ò ní ọlá kí ọlọ́ba kó là wá níbi aburú àwọn àsàlàfíyà kí ọlọ́ba kó sì bá sàlékún àlàáfíà fún àbáwá mọ̀dẹ́lù mẹ́ríkà. Alhamdulillah, àkíyèsí pàtàkì rèé fún àwa mùsùlùmí Nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Àkíyèsí pàtàkì rèé fún wa. À ń láti ṣọ́ra o, à ń láti wà vigilante o. Ẹ̀sìn Ṣíà ti ń rapálá wọnú ilẹ̀ Yorùbá ti pẹ́, ó ti wádìí pé ó ti ń fẹ́ máa dàgbàsókè báyìí. Mùdírù Mẹ́ríkàsì là fúra tẹ̀. Àgbà táwọn oníṣúná tọ́jà àtàwọn afọ àtọ́jú pé intenso yóò rí bẹ́ẹ̀. Abubakar kan ló wà ní kòtò láti lè fi gbé ọlá kó fún Abubakar. Kò sọ pé àwọn kan fún wọn ní ìwé ẹ̀rí pé Ahmadiyyah ni wọ́n náà sàábé nítorí pé káwọn bá dé pé àwọn sàábé táwọn ṣépè fún ìyẹn àwọn Ṣíà. Káwọn bá dé pé àdìs kan pọ́n wọn lé. So gbogbo tó rí báyẹn tó jẹ́ ìpìpì àwọn Ṣíà tẹ́pẹ́ tó bá ka tíra àwọn Ṣíà dáadáa. So yóò mọ òbí lè tàn sọ yìí. Alhamdulillah, àwa ti ka tíra Ṣíà dáadáa tí mo ṣe kan tí mo ṣe méjì. Kódà Sheikh Bali tí wọ́n kọ bí àmútọ́kọ Jamil Akamu Solat àwọn náà Ṣíà tí wọ́n kọ nínú àwọn Ṣíà tí wọ́n lè tíra tí wọ́n lè fi mọ̀ pa àwọn Ṣíà nínú tíra tí wọ́n kọ ni. So tọkọ nípa àwọn Ṣíà ẹ rí aburú wọn báyìí òkè ṣé àwọn èèyàn sì àwọn lè ṣe ẹ sì máa ṣe mọ̀ pé ṣáwọn lè ṣì wà láyé ṣáwọn lè ṣì wà láyé ṣáwọn lè ṣe mùsùlùmí dẹ̀ làwọn lè ṣá. So irú ẹ̀ náà ní àwọn zagizagi ti ilẹ̀ náà sí bẹ́ẹ̀ ẹ̀sìn wọn yìí náà ni sẹ́yìn náà ń gbọ́ láti lẹ̀ ẹ̀yẹ̀wò náà bàbá wa babalámúnigun ni babalájì ni ẹ̀ṣẹ́ kàmọ́lì ní Sheikh Ádámù ni ló sọ pé àwọn sàábẹ́ ànábì wọn lọ́lárí tọmọ ẹlẹ́nu bẹ́tẹ̀bẹ́tẹ̀ ọmọ ẹ̀yìn náà ti wí láàlì tó dé tẹ́fì mọ̀ àwọn Ṣíà bọ́ ṣe máa rí nìyẹn màá fi Ṣíà hàn yín fi bọ́ ṣe máa múra wọn yín wàá fi àwọn fídíò wọn yín. ẹ bí ọmọ yìí tó ń sọ pé àwa Ṣíà ọlọ́run aláwọ̀ àwọn sálàfí òun Ṣíà ẹ bí pé ẹjọ́ kí ni kó sọ fún yín nípa ìyá Aisha ìyàwó ànábì ẹni kó sọ̀rọ̀ fún yín nípa rẹ̀ ẹni kó sọ̀rọ̀ fún yín nípa ìyàwó ànábì Aisha ẹni kó sọ̀rọ̀ fún yín nípa ẹbí lọ́wọ́ rẹ̀ pé ta ló ń jẹ́ Alẹ́ Abbas ìyẹn ẹ̀gbọ́n ànábì tó jẹ́ àbúrò bàbá ànábì ọ̀kan náà sàbí ànábì ní Alẹ́ Abbas ọmọ àbúrò àbá rẹ̀ ni fámílì ànábì ni ẹni ta ní Abbas ń jẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹni ta ní Ja'far tó jẹ́ ọmọ Abu Talib tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì tó ń ràn ànábì lọ́wọ́ ní Mẹ́kà tí ó jẹ́ káwọn kèfèrí fìyà jẹ ẹni kó sọ fún yín pa àwọn ẹ̀ṣíyàn gidi ni wọ́n. Khadija ìyàwó ànábì ẹni pé ta ló jẹ́ lọ́dọ̀ wọn. Zainab ìyàwó ànábì ẹni ta ló jẹ́ gbogbo àwọn tó ń sọmọ ànábì ẹni ta ni báwọn ẹbí lọ́wọ́ Tọ́lá pé kó sọ ṣùgbọ́n Ṣíà tó ń fi ẹ̀sìn Ṣíà nílẹ̀ yìí tó pẹ́ ní Ṣíà yìí ẹni pé kó sọ fún wa nípa wọn. So tó bá ti lè sọ bó ṣe jẹ́ gangan wọn bí dáa kò ní lè sọ. So tó bá mọ̀ gùdì tẹ́ fi ń béèrè lọ́wọ́ òun tó sì mọ̀ tí ẹ sọ wípé àwọn ògbélé rí o pé ìyàwó ànábì Aisha ọ̀daràn ní kèfèrí ni o ọmọ náà ni wípé ní Abbasu ẹbí sọmọ àlùjánnà ni Aisha ọmọ àbọmọ náà ẹbí Tọ́lá yìí tẹ́ẹ̀fì mọ̀ pé àwọn wo ló ń fẹ́ tún àwùjọ ṣe lọ́fẹ́ túnlẹ̀ ṣe àwọn lọ́fẹ́ bàjẹ́ nínú àwọn àtàwọn Ṣíà bíi Tọ́lá àti Mùdírù Mẹ́ríkàsì. mo lérò pé àwọn náà rí translation mo lérò pé àwọn náà rí ìtọ́kọ̀ síbẹ̀ translation ọ̀rọ̀ rẹ̀ tí ó ní kì í ṣe máa tù kọ́mà ní à so àwọn náà rí so wọ́n ní kalọ́mọ̀ nípa Aisha wọ́n ní for information Aisha's tongue is dirty so ìtumọ̀ tó ń sọ ni pé kánà lè sánú àkọ́ọ̀dì rọ̀ àwọn ọ̀hún rẹ̀ ó kún fẹ́ àwọn ẹ̀ ó dọ̀tí àwọn rẹ̀ dọ̀tí yẹn pé ní onísọkúsọ àfàwọn sọ ọ̀rọ̀ tí ó dání
fahashan onísọkúsọ ni onísọkúsọ ọlọ́rọ̀ kọ̀rọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni ọlọ́rọ̀ alfanṣá sababan eléèbú ni ila haddin ila aqsa darajat ní dé level tó fi ga jù wallahi kai so káfà ìtó fèsì so n ta fi mọ̀ ní pé ṣáà náà rí Aisha lọ́dọ̀ àwọn ṣíà so ẹni tí Ọlọ́run sọ pé ní ṣé yóò rí báyẹn àwọn tó fi máa ṣẹ̀rí náà àwọn ibi tí àwọn Aisha ti bú àwọn mùnáfíkì o àbí àtàwọn Yahudi o kò yẹ kó bú mùsùlùmí kan o ìyá Aisha ò bú jẹ́ bẹ́ẹ̀ nìkan àyàfẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí èébú láwọn Yahudi tó ń sọ fún Ànábì pé ní assalamu alayka ikú ni fún ikú ni ti Ànábì so kánàbí lè bàrò pọ́n àwọn sọ pé assalamu alayka Ànábì sì gbọ́ Ànábì ní wa alaykum àti fẹ́yìn náà ìyá Aisha bá jẹ́ padà fún wọn assalamu alaykum wa ala rasulillah agadabu ikú ni ìbínú Ọlọ́run bí Ọlọ́run kó wọn abẹ fún mi ìyá Aisha ó fi mẹ́wàá dẹ́ kan padà fún wọn Ànábì wa ní Aisha kó ṣàbẹ̀ tí mo sọ ìyá Aisha ní ṣé ó gbọ́ nǹkan tó sọ ni Ànábì ní mo gbọ́ mọ́dàbí tí wọn so àwọn wo ni ọba tún báwí so àtàwọn ìgbébè míì tó ní ṣe pẹ̀lú nǹkan báyẹn so tí àwọn Aisha ti bínú nítorí àtàrà pé ìjẹ́ obìnrin wọn àti pé bínú fẹ́ sìn so àwọn iṣẹ́ àwọn olórí bú nígbà tó pọ̀ ti wulẹ̀ gba tàwọn sàbí Ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ anything tí òun ṣẹ́rì ẹ̀wọ̀n pé a máa ń sọ ẹni tí ó bá ti wulẹ̀ pẹ́ tó ń wá ṣubú rẹ̀ àbí ó fẹ́ takò in tí ò bá ń ṣẹ́rì yóò sọ dẹ̀rí náà so yóò fẹ́ mú lò bí n tí pé ẹbí lélẹ́yìí o ìgbà àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n ṣe ọlọ́pọlọ kúkú bí tiwọn so àwọn mọ̀ pé eléyìí dúró ń bẹ̀yẹn kò sọ̀rọ̀ yín belé torí báyìí torí ké bó ṣe rí ni sẹ́yìn náà gbọ́rọ̀ àwọn á sọ pé gbáǹbarì ṣẹ̀bẹ́yìn ń ka Kùránì ẹ̀yìn ṣíà ẹ̀yìn ka Kùránì àbẹ́yìn ka Kùránì abẹ́ ní Kùránì mi bíi ẹ̀sìpé ṣíà ọ̀rọ̀ wọn wọ́ọ̀sì kọjá bá ṣe lérò wàláhì wọn a máa hun ọ̀nà kódà àwọn ṣíà àti kọjá bá ṣe lérò fà àyá Al-Kùránì gan tá ṣíà máa sọ pé rọ kò àwọn á fẹ́ tú àyá Al-Kùránì wọ́n ti fẹ́ dàrú so ọ̀rọ̀ ṣíà kọjá bá ṣe lérò so a sọ pé Kùránì gangan tẹ́yìn náà tẹ́gbé lọ́wọ́ yẹn ẹ̀yìn ṣíà kí lọ́lọ́run sọ nípa Aisha àtàwọn ìyàwó Ànábì lápapọ̀ kí lọ́lọ́run sọ pa wọn Ọlọ́run ní an-nabiyyu awla bil mu'minina min anfusihim Ànábì ni ló fi ń ní ẹ̀tọ́ sí àwọn mùmínì ju ara wọn lọ ìyẹn ni pé ní kí mùsùlùmí yóò gbọ́lá fún Ànábì jura rẹ̀ lọ Ànábì òun ló fi ń súnmọ́ ló fi ń lẹ́tọ̀ọ́ Ọlọ́run ní Ànábì òun ló súnmọ́ àwọn mùmínì ju ara wọn gan lọ bí bàbá rẹ̀ ṣe súnmọ́ Ànábì súnmọ́ rẹ̀ ju bàbá rẹ̀ lọ nínú ẹ̀tọ́ tó yẹ kó fún bàbá rẹ̀ Ànábì lọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ tó yẹ gbé fún bàbá rẹ̀ lọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí kó tó dé fún bàbá rẹ̀ ọmọ rẹ̀ Ànábì lọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí kó kọ́ gbọ́lá fún ṣáájú kó tó gbé fọ́mọ rẹ̀ ìyá rẹ̀ Ànábì ló kọ́ súnmọ́ rẹ̀ ju ìyá ẹgbẹ́ni tó bá rí kó súnmọ́ ẹ Ànábì ló lẹ́tọ̀ọ́ ṣáájú ẹni yẹn tí tọ́lọ̀ ń sọ ni an-nabiyyu awla bil mu'minin Ànábì ló lẹ́tọ̀ọ́ pẹ̀lú sáwọn mùmínì ju àǹfùsìn ara wọn lọ wa azwajuhu àwọn ìyàwó rẹ̀ kẹrẹ́ o ummahatuhum ìyá àwọn mùmínì ni wọ́n jẹ́ ṣé Aisha ò sínú ìyàwó Ànábì tọ́lọ̀ bá ní ẹnìkan ìyá yín ni ṣé ó tọ́kọ̀ máa pè ìyá rẹ̀ ní oníṣìnà kò máa pè ìyá rẹ̀ tẹ́ntọ́lọ̀ ń pè tó pè ní ìyá rẹ̀ ìwọ mùsùlùmí kò sọ pé elépè aláhán dẹ́gbì ni àti gbé ibú ńlá láti máa ń bóyá Aisha oníṣìnà gankan la'natullah tẹ máa ń sọ pé kọ́lọ̀ láàánú Aisha so ilé nàìjíríà fi jẹ́ kíyàn mọ̀ pé ọ̀daràn ni àwọn ṣíyàn yìí wọn lórúkọ mi jù pé wọn ọ̀daràn gidi ni wọn ọ̀tá Ọlọ́run tá Ànábì ni wọn ọ̀tá àwọn mùsùlùmí. Sheikh wa ní gbogbo wọn walakin ba'duhum
yóò sínú tẹ̀kíyà ìgbà àwọn kan nu ọmọ tẹ̀kíyà ṣe púpọ̀ ṣe hàn pé nínú fundamental nínú usul àwọn ẹjọ́ yìí ṣíà ní kankan Ahmadiyyah tabligh nínú kíní sufi òun náà nìkan ní tẹ̀kíyà ní pé ní ọmọ bá ṣe ń pẹ́kúbẹ́kúbẹ́ bá ṣe ń dọ́gbọ́n yorùbá yẹn tẹ̀kíyà ní pé kí èèyàn ara máa ṣọ́ra ṣe kẹ́mọ́ ẹ̀ka èèyàn mọ̀ bí ta dúró sí kẹ́mọ́ ẹ̀ka èèyàn máa burú wa títí tá fi penetrate túmọ̀ tẹ̀kíyà nìyẹn so báàdùn yóò sínú àwọn kan mọ̀ ṣe ẹ̀ nímọ̀ pé wọ́n ní gbàgbọ́ burúkú yẹn àbáàdùn láyò sínú àwọn kan wọ́n sì mọ̀ ṣe wọ́n sì jábọ́ irú ẹ̀ náà ni so ìhun tí olórí búyìn pé tó sọkúsọ sí Aisha ẹ̀ ká gbọ́. tí mo sọ náà lọ ń sọ. نعم ووصلوا إلى درجة توجد في أمهات عقائدهم هذه عقيدة اللي بيعتقد هذا القرآن كامل وما في قرآن عندهم كافر هم اللي كفروا اللي يقول اللي يحب الصحابة عندهم كافر ووصلوا إلى درجة يقولون اللي ما يلعن يعني أنت ما حبيت أبا بكر ما حبيته أنت كافر حتى تلعن أبا بكر وحتى تلعن عثمان ما هو فاضي يسمع هذا الكلام الذي تهتز منه الجبال وتتقطع به الأرض لأنه ينقل من الإيمان لأنه جاء مدد من المهدي. So ìyẹn gan ti tó ẹni bá ẹ̀ka fọ̀fà ọ̀rọ̀ kẹlẹ̀ mà wọ́n tí ẹ̀kẹ́ máa tẹ́lẹ̀ mi ẹ̀kọ́ máa rí ẹ̀kọ́ nígbà tí ó ti àìmọ̀ kan tó pé wọ́n ti sọ pé àwọn onísùnà wọ́n ti fi kó ìra wọn sí ilẹ̀ mi so látara bẹ̀ aburú tó pọ̀ yóò máa wọlé òun náà lẹ́fì máa lẹ́lẹ́mi tí ó máa kọ́mẹ́ntì yóò máa níyà afátọ́lẹ́ àìṣe o tí mẹ́ntò ń kí pọ́ ṣe láwọn tẹ́ pé ṣíyàn wọ́n rẹ̀ láti pa gbogbo mùsùlùmí dànù wọ́n kọ́kọ́ pa olú mùsùlùmí náà kọ́ tó pa kèfèrí lọ ka tíra ṣíyàn wọ́n rí mùsùlùmí sí kankan àwọn yẹ̀wúdí àwọn israeli àwọn jíù lọ plant ṣíyàn àwọn lọ́ni wọn àwọn ọ̀gá wọn tó ti lọ bí Abdullahi ibn Saba gan kan àwọn Jew ni wọn àwọn lọ́lọ́ against kí ló ń jẹ́ against àwọn bíi Uthman nìkankan àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam àwọn lọ́lọ́ against àwọn bíi Uthman bí àwọn kankan lọ́lọ́ against àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ tó ń sọ ni wọ́n ní pé àlílẹ̀ kó jẹ́ khalifa so gbogbo àwọn Abubakar gbé wọn yẹn àbùsí lọ́ṣe ọ̀ṣẹ̀tàn tó wá ràn lọ lébi pé ní àwọn kan tó wà lọ́nu wọn àwọn tó sọ pé irọ́ àlí gan lé ẹkó jànàbí rí Jibrilu khanal aminu fasọ́dáha and haidaro ìgbàtọ́lọ̀ wọn ránṣẹ́ pé kó lọ fi já nàbí ránṣẹ́ sànàbí kó lọ fi jẹ́ òjíṣẹ́ kó lọ fi ránṣẹ́ ikọ́rọ́ nínú ìkòtò ìrà tánàbí tó ti lọ́n ronú ìgbàtọ́lọ̀ wọn ránṣẹ́ pé kó lọ sọ wáyé kalẹ̀ fún pé kó lọ ránṣẹ́ àlí ọlọ́run rán sí ló bá jàǹbá ló bá lọ bá nàbí ló bá lọ bá Muhammad níbi tó gbé àlídé ó gba àwọn sàbí tí ó ń ṣàlì àfàwọn díẹ̀díẹ̀ ó gbọ́n ọlọ́pọ̀ lórí ibú lọ́pọ̀ lọmọ náà lọ́pọ̀ lóní jàmbá so ó gbọ́ àdís bá ti máa ń mú àpọ́nlé wá bá wọn máa yí lẹ́fí máa rí jọmọ ní ẹ̀ kò sí kò tó ń jẹ́ pé àwọn sàbí ta fún ní ẹ̀rí àlùjánnà Abubakar kọ́ ló wà ní kòtò láti lè fi gbé ọlá suhuba ọlá pé Abubakar ìbáná bí rìn ṣe ìjírọ́ láti lè fi gbé ọlá ẹ̀ kó fún wọn máa ní Palestinola ní ó gba àwọn ọ̀rọ̀ náà ní bídú mẹ́ríkà sí ń gbé wá so dáa fi mọ̀ pé ẹ̀ ń láti fura aburú tó ti ń wọlé Yorùbá yìí látara ìwé tọ́láhàì àtàwọn tó kù rẹ̀ bí mùdírù mẹ́ríkà àtàwọn tó kù rẹ̀ bẹ́ẹ̀ táàtì rojú wọn ta so tó dẹ̀ ti kọ́mọ̀ ní nọ́ọ̀tì ọdún náà Haúsá kan náà wà ní Èkó wa níbàyí náà táwọn náà wà ní sáìdì ibì kan lẹ́kọ̀ọ́ wáyé náà táwọn náà ń fẹ́ pé àwọn náà máa ń máṣe jáde báwọn ṣíyàn àṣì máa ń máṣe jáde yẹn ẹ jẹ́ àwo àwọn fídíò kan nísìn ààrí báwọn ṣíyàn àṣì ń ṣépè fún wọn lè máa sọ ńlá bá wá ẹ máa gbọ́ àwọn kan tí máa sọ ọ̀rọ̀ sí tẹ́ máa rí pé èpè lọ́nṣẹ́ lóòótọ́ a rí pé àwọn ṣíyàn àlàlá wọn yàtọ̀ tẹ́fì mọ̀ pé wọn wulẹ̀ ń ṣe mùsùlùmí àlàlá wọn yàtọ̀ a rí àwọn ṣíyàn ìpè irun wọn yàtọ̀ nítorí ṣe fídíò kan lórí yẹn bí ọdún méjì sẹ́yìn ìpè irun ṣíyàn a rí àwọn ṣíyàn bọ́ ṣe ń kírun yàtọ̀ gbogbo nǹkan ẹ̀sìn wọn pátá so àwọn ará sọ pé àwọn lè wọn tẹ́ ń ṣe mùsùlùmí ọ yọ wọn kúrò wọn ṣe mùsùlùmí àti pé àwọn Jíù ló ní wọn Yahudi ló ní wọn fi wọn bá Islam jẹ ni ẹ ti pé ní gbogbo àwọn olórí wọn tó bá ti ní problem pẹ̀lú tó ń fẹ́ ṣe tí wọn máa ń bá wọn jà náà ni yúrì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí tó ń níjà pẹ̀lú àwọn tó kù wọn ní bí Yaman ní bí àwọn Hezbollah láti Lebanon ní
bíi tàwọn Palestine tó gba àwọn olórí wọn tó ti plant against àwọn mùsùlùmí tó ń pé ọ̀rọ̀ wọn fẹ́ wọ̀ sọ́kà contract wọn fẹ́ wọ̀ mọ́ bá ṣe máa ń gbógun tí wọ́n tó máa ń pa wọ́n nìyẹn. So ìjà wọn ti wọ́n ti stop ẹ̀ wọ́n ti fi bẹ̀rẹ̀ mí pẹ̀lẹ́ lómi tó wọn náà bá tún di pé wọn náà ti fẹ́ ya kíní mọ́ lọ. So bí ẹ̀ yìí jẹ́ ní àṣírí tó wà ń bẹ̀ tẹ́ mọ̀ nìyẹn. من تا زندم میگم عمر حرومزاده بوده تا زندم میگم هرچی سنی حرومزادن. Naam, ṣáà náà ṣàjọ́ nǹkan tí afá tó wà lè mú bá rí afá Iran yìí tó sọ. So àánà sì mọ̀ pé ó sọ yìí pé ní ayẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ tó sọ ó ní ẹ sọ pé Umaru servant Islam ni ó serve Islam yẹn ni pé ó ṣiṣẹ́ fún Islam wá sọ pé àwọn táwọn wájà wọn jẹ́ ọmọ Iran ṣùgbọ́n Umaru làwọn fi jẹ́ mùsùlùmí. So ó ní láíláí àsọ̀ǹgàsọ̀ǹ bá wà nílẹ̀ ayé o òun wá sọ pé ní Umaru bastard ni kódà yín sún ní tẹ̀sọ́ bẹ́ẹ̀ gan bastard lẹ́yìn náà. So ṣe àwọn pé normally ibi tí àwọn ṣe ń àsọdọ̀ sí Iran náà ni ṣe àwọn gbígbà fẹ́ Zaki mọ́lé láyé Buhari ṣe àwọn pé àwọn Iran náà ó ní ipa tí wọ́n kó lóde kọ́ yọlẹ̀. So Iran ní pace tó pọ̀ sí jù bóde ẹ pé dáhùn pé àwọn lọ́rùn ní kọ́tọ̀ wọ́n ọ̀pọ̀. So tẹ́bá sì wò ń gbà yẹn nígbà tọ́lọ́ ní káwọn mùsùlùmí kọ́ sí Faris tó jẹ́ Iran lé ní. So ayé Umaru lọ sí lóòótọ́. So àwọn afá máa ń sọ pé ọlá yẹn tó tóbi gan ìbànújẹ́ pé àti ìlara pé ìjọba Islam gbà tú Umaru ó sì ń wà nǹkan tó ń dùn wọ́n dé ni pé Umaru yìí àwọn táwọn ṣe àwọn kọ́ ìgbàanúgbà tipátipá ni ìjẹ́ mùnáfíkì ìyìnfà kìí ṣì ń bẹ láàrin àwọn míì nù wọn táwọn ọmọ Israeli wá rí pé táwọn Israeli rí àyè ládọ̀ wọn pé àwọn ó ràn yín lọ́wọ́ tẹ́ bá pé ẹ̀kọ́ ìra àwọn mùsùlùmí. So òun ló sì ń ṣe wọ́n dè ní ẹni nǹkan tí àwọn afá máa ń sọ tá gbọ́. So òun náà lẹ́yìn kó máa sọ́n sí pé ẹ wá sọ pé Umaru serve Islam àwọn táwọn jẹ́ ọmọ Iran àwọn mọ̀nà tú Umaru àwọn mọ̀ Islam tú Umaru tí Umaru gba Iran fún Islam àsọ́kà tó ń bá ṣì wà láyé o òun máa sọ pé ní bastard ni Umaru ẹ̀yin mùsùlùmí náà tẹ́yìn sọ bẹ́ẹ̀ gan bastard ni tí ò bá gbé èdè tó ń sọ èdè Iran tó ń sọ tẹ́ ìtí ẹ̀ ẹni ìran tó bá rí kó jẹ́. So kó gbẹ́gbẹ́ lóhùn méjì wàá gbẹ́gbẹ́ lóhùn Umaru wàá gbẹ́gbẹ́ lóhùn la'natullah alayhi. So wàá fi mọ̀ pé ó ń sọ pé Umaru láàánà Ọlọ́run kó máa bẹ fún. So ẹ kì í tú ara yín sẹ́yìn jẹ́. Ṣé wọn náà gbọ́? Ṣé wọn náà gbọ́? Abubakar ló pè ní Abubakar hàn. So ṣáà náà gbọ́ ó ti kú fídíò tó tẹ̀fẹ́ wá jáde gangan fídíò tó ti ń ṣépè fún ìyàwó Aisha ni mo fẹ́ wá mi tí ì rè ni torí èmi òun jẹ́ lómi sọ èmi òun sínú èmi òun download fídíò. So mi máa play direct láti YouTube àbí láti fídíò bá ti rí ni máa play direct mi ní time kí n máa download fídíò. So system yìí máa fi ń code ni so iṣẹ́ orí ẹ̀gan lè tó kí tí máa ní mo download kan sí. So mo ti change hard disk bí ẹ̀mejì mẹ́ta bó ṣe wà kódà memory ẹ̀gan kan ó ti bàjẹ́ kò yẹ kó iṣẹ́ mi lọ change ẹ̀. So mi ní time kí mo tẹ̀ download video àti kí mi tẹ̀ ní time kí mo download video nǹkan tí mo download tẹ́lẹ̀ pẹ́ ó tẹ̀ wulẹ̀ pa tẹ́lẹ̀. So màá wá fídíò mi jáde try láti wá fídíò tó ti ń ṣépè fún ìyàwó Aisha. So tó yẹ pé tí Umaru àti Abubakar ò bá tà létí tiẹ̀ Abubakar àti Umaru òun ni wọ́n fi ọ̀rọ̀ àfáà yìí àtàwọn àfáà mi tó fi dá lóhùn pé àwọn tálọ́hùn sọ pé òun ti rán sọ láti jọ náà lọ́kọ̀ọ́rán tálọ́hùn ní wọ́dí aláàánú òun ti yọ́nú sí wọn lẹ́nu kí wọ́n máa ṣe kí ni làfáà sọ pé gbogbo àwọn tó bá sọ bẹ́ẹ̀ pé Umaru báyìí ni Abubakar báyìí ni wọ́n ti takò Kùránì fúnra wọn. Sọkọ́mọ́ ò lè ka Kùránì wọn kí n wá ètò fi ṣépè fún ìyàwó Aisha ìyàwó ànábì ni. So ìyàwó ànábì tí ẹni tánàbí fẹ́ràn jù nígbà àwọn ìyàwó Aisha èpè lọ so èmi sọ pé ẹbí tọ́lá yìí pé ta ni Aisha ta ni Umaru. So kẹ́lẹ̀ mọ̀ ṣẹ́ẹ̀tù máa rí lárugẹ ni àbẹ́ ètè ìgbọ̀n pé ilé yìí ẹni tá ń sá fún ni tí wọ́n sì fura tọrọ rẹ̀ tí wọ́n ń ṣe lóye ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ka lọ́ka
akíkọ́tù ṣíyàn lè Sheikh Muhammad Bali, so tíra tá a bójútó ni, so bó dẹ̀ ẹ́ pé kò sí bíbà, so kò sí bíbà inshallah tọ́lá bá kára yín fa balẹ̀ wà máa kúkú tú àṣírí àwọn ṣíyàn yìí síta yín wà tíra yẹn tàbí kí n mú tíra mi kí n máa kà ẹ wà mọ àwọn tó ń jẹ́ ṣíyàn gangan inshallah kálá ṣe rọrùn yín fa balẹ̀ máa ṣe nẹ́písọ̀ báyìí yín máa ṣe lọ ní ìgbà tálábà ní ìgbà ìtasọ yìí náà rí tó fẹ́ntì fẹ́ gbọ́, so ẹ jẹ́ ká wo fídíò yìí, ẹ jẹ́ ká wo àlọ́ láwọn ṣíyàn, ẹ ká wo àlọ́ láwọn ṣíyàn ṣé àlá táwọn ṣe ni àbá àlá èmi ṣe máa wá ní kò ń ṣọ̀rọ̀ pé màá ṣe lọ sí YouTube ni, àwọn tó wá fọ́lọ̀ nàdà wọ́n mọ̀ pé èmi máa ṣe lọ sí YouTube ni, so mi ṣe ń wá ní ṣáà tablution àbí nǹkan. الخطوة الأولى هي غسل الوجه. غسل الوجه من قصاص الشعر من هاي المنطقة قصاص الشعر إلى أسفل الذقن وبالعرض ما بين الإبهام والوسطى هالمنطقة هالطريقة راح نغسل. so oró tó ń sọ yín báyìí ó ń sọ àwọn ọ̀rọ̀ síwájú tòun lẹ́fìrí ẹ̀rí bí ṣe ṣàhálà rẹ̀ nísìn, ẹ̀rí bí ṣe ṣàhálà rẹ̀ tó ṣe ṣe ń sìn. ẹ̀rí bó ṣe ń fọ̀ àkọ́kọ́ ni pé ojú ló ti bẹ̀rẹ̀, ẹ̀kejì tí wá ni pé ṣé bẹ́sì ṣe ní ká fọ ojú ni ọwọ́ kan ló fi ń fọ o ẹwọ bó ṣe ń pa ẹwọ bó ṣe ń fọ ẹwọ bó ṣe ń fọ. lẹ́yìn ojú ẹwọ tó máa fọ ẹwọ bó ṣe ń fọ ẹwọ bó ṣe ń fọ ojú yẹn tí bẹ́sì ṣe ní àfọjú ni. الخطوة الثانية غسل اليدين اليمنى واليسرى وكذلك لابد إذا أكفت شيء يمنع وصول الماء لابد نزيله. فد شيء يمنع صبغ عادي أي شيء يمنع وصول الماء. وصولني أول لقان بدون ثانية. غسل اليد من هذه المنطقة هذا المرفق من أعلى المرفق اسكب الماء ومن الأعلى إلى الأسفل ما يصير أرجع الماء بإيدي لابد أنزل الماء فقط. شيء أنا شيء أنا شيء بس إني كفواني. تأكد أنه اليد كلها شيء بس إنفواني. غسلت. هاي للاحتياط ما بين الأصابع. ياكو فووسي ناتو. فووسي ناتو. الآن بنفس الطريقة نغسل اليد اليسرى. فووسي لو بفوي. اليسرى تغسل مرة واحدة. والماء دائما نسكبه على هذا. ó náwọn fọwọ́ ọ̀tún àkọ́kọ́ ń bẹ̀ ọ̀ràn yàn ni bẹ́ẹ̀ ni ìkejì tó kù sún náà ni ó wá ní ṣùgbọ́n owó sí ẹ̀kan péré la máa fọ ibo ló ti rí yẹn àlọ́yẹ̀ àkúyà gan ṣé àyìn náà ni pé ẹ̀kan péré ló fọ. مقدم الرأس على هذا المنطقة المسحة كافية. شين بقى؟ ولابد الشعر ما يكون عليه رطوبة. شين بقى؟ ما كفوا قبي ناسي على سان. بيواجهوا فولك نقول لك ما فوا قا. كوسين توجا استيعابه توجا نانيو كقف من كاو دوريو. الرأس وإلى القدمين. أما مسح القدمين فبهذه الطريقة. So هري لين يوري direct ما كفوا قا يسه هري كم كفوا قا يسه ني. واني فو. ṣùgbọ́n àbí ṣe fọ́ pọ́n àbí ṣe ni ẹ́ pé ilé ní ọ̀nà àti ṣe àlá tó jẹ́ tó lẹ́sẹ̀ tó jó òdodo ọ̀rọ̀ tí wọ́n so wá ní àlá ọkọ náà ni pé ẹ̀dà níyàn so wá ní ẹlẹ́kẹ̀jẹ́ ni pé ẹ fọ ojú ẹjọ́ ṣé tẹ́yìn bá ṣe tẹ́yìn bá fẹ́ ṣàlá tẹ́ bá ti dà níyàn ṣé ojú lẹ́ bá ti máa ń bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ipá àwọn ṣíyàn ọ̀daràn ni wọ́n so tó bá ti tako Islam làwọn tó bá ti tako nusus làwọn máa ń ṣe kò bá sí inú hadith kó fẹsẹ̀ nílẹ̀ so ipá lọ́wọ́ sọ pé ní ká fọ ojú إذا كنت لا صلاة فقط لوجوهكم ẹfọjúyín ẹfọwọ́ yín dé kú ọwọ́ ẹforí yín ẹ sì fọ ẹsẹ̀ kódà àwọn ṣe àsọ pé ẹfọ kọ́ ló wà ń bẹ̀ ẹ wà ojú lè kùn so ẹsẹ̀ ọmọ sọ máa ń fọ pa ẹsẹ̀ ni so anẹ́tọ́rọ̀ yìí sáyà kan wà ní fún ibi tí ó fọ ọwọ́ ló kọ́ fọ so ó fọ ẹnu ó yọ ẹnu ó fi mú ó ṣe àfọjú ànábì sọ pé ní so imú yẹn tó bá fọ ẹnu wọ́n fún mi papọ̀ nǹkan kan náà ni méjì wọ́n fọ gbomi sẹ́nu ìyẹn náà lọ fi mú wọ́n fún papọ̀ tó bá sì ń fọ ojú so méjì ara ojú ni tọ́nà náà ní ẹ̀fọ́ ojú yín àlàyé ẹ̀ ní pé ní bánàbí ṣe ṣe yẹn ni so ara ojú ló wà
so ara ojú ló wà, so wọ́n kọ́kọ́ fún un lọ́wọ́ tọ̀kọ́ tó wá fọ ojú yẹn papọ̀ mọ́. So but àwọn ọlọ́mọdé àṣìnà ni tó yẹ pé ní orí náà tọ́ ní àfọ̀ ara rẹ̀ létí wà tá a ti fọ́ ọpá orí á fi omi yan etí á fi ní alẹ́ òsùnà ní mìíràn rà sí etí méjì ara orí ni. So báwọn ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run ní àfọ ẹsẹ̀ wọn nítorí pé ìwà ojúlẹ̀kùn ló wà bẹ́ẹ̀. So ẹ̀sọ́ yìí náà ẹ fọwọ́ pa orí yín àti ẹsẹ̀ yín, so àti táwọn sọ mẹ́rin wọn ní so àfọwọ́ pa dàn. So bí wàá pé ní àṣìnà ń bá àwọn jà. So wà ojúlẹ̀kùn wà ojúlẹ̀kùn wáyà kan ó wá bẹ́ẹ̀ so làwọn tẹ̀bàtì wáyà tó wá ní wà ojúlẹ̀kùn kọ́ wàmsáhó bèrò ó síkún wà ojúlẹ̀kùn ayé wà sílù ojúlẹ̀kùn. So èyí tó wọ́n sọ pé ojúlẹ̀kùn yẹn mùjáwárọ̀ ni bábí mùjáwárọ̀ ló fi lọ́bẹ̀. So àwọn ṣáà máa ń takò ẹ̀sìn tiwọn ni. Ẹ ká wo so ká tètè bọ́ síbi irun wọn, ìpè irun wọn ogun mi ń lè play yẹn. So mi ti ṣe fídíò lórí yẹn tẹ́lẹ̀ bí ọdún kan sẹ́yìn báyìí. So tẹ́ bá rí níbi ìpè irun wọn yẹn tẹ́ bá rí sọ pé ashadu an la ilaha illallah, ashadu an la ilaha illallah, ashadu anna muhammadar rasulullah, ashadu anna muhammadar rasulullah. Ntí wọ́n sọ ni pé ashadu anna aliyan waliyullah. Ntí wọ́n sọ tẹ́lẹ̀ ni ẹ̀ ọ̀yà àkúyà gan ni. Ẹni kan mú wá ẹ̀rí kan mẹ́rin wá fún un kọ́ wọn àbí inú hadith ẹ̀rí ìpè irun pọ̀ nù hadith kò ń ṣọ̀nà kan ẹni kan mẹ́rin tí wọ́n wá ẹni kan mẹ́rin tó bá tún sọ́tọ̀ náà nígbẹ̀yìn irun yẹn náà wọ́n tún máa ń wí gba àwọn gbólóhùn kan lẹ́yìn tó bá ti sọ la ilaha illallah wọ́n tuntun gbé wọ́n tún ní bá ṣe máa ń ṣe wọ́n ní àwọn tó máa tún wí. lẹ́yìn tó bá ti sọ pé hayya ala salat hayya ala salat hayya ala al-falah hayya ala al-falah wọ́n tún sọ lẹ́yìn ẹ̀ pé hayya ala khairil amal hayya ala khairil amal. Ọ̀ya ọ̀daràn gan. So Islam gba ọ̀nà yìí, Islam gba báyìí ṣíyàn àgbà báyìí wọn jọra wọn ara. So làwọn àfẹ́sọ́ pé àwọn ilé ìṣe mùsùlùmí wọn Islam kan ẹ̀ka wòrun wọn ẹ̀ka ọbọ̀ ṣe ń kírun. Ẹ wo dáadáa o, ẹ wo láì ṣe ìrun ọdún ẹ wo bá ṣe ń ṣàlàwà pẹ̀lẹ́ mẹ́wàá. Gbogbo wọn dáwọ́ lẹ̀ ni o, wọn ọ̀dẹ̀ fẹsẹ̀ kanra wọn kí ló kàn wọn pẹ̀lú fẹsẹ̀ kanra. Ẹjọ ṣé bá nàbí ṣe kírun wọ́n ń ṣàdúrà fún àlì ń bẹ̀ yẹn o lẹ́yìn tó ka kúrò aláwọ̀ tí wọ́n tó fẹ́ ka súrà tó wọ́n kà. So àlì ló ń ṣàdúrà fún yẹn o aṣáára fún ànábì aṣáára fún àlì wọ́n á ṣàrà rúkú ẹ̀yẹ ṣé bá ṣe máa ń kírun ni. wọ́n ṣe rúkú báyìí ẹ̀bẹ́ rí nǹkan. Nǹkan tún sọ lórí ìrúkú yẹn náà ó tún yàtọ̀ àbí ìka tẹ̀sọ́ pé bí ó rà kóhun náà ni. Subhana rabbiyal a'la bihamd. Àní bá ṣe máa ń sọ yàtọ̀ sẹ́ẹ̀ torí mo ti wo àwọn míì dáadáa ebi ṣe ń elé. So irun àwọn ẹ̀ka tó omi wọ́n ó dáwọ́lẹ̀ láyé wọn ẹ̀rí nígbà tó ń lọ kàtó fẹ́ kàtàn àdúrà tó táwọn jọjú táwọn yẹn ṣe kí wọ́n ṣe láṣẹ ibò mítù lélẹ̀ ìlú mítù bí ibò mítù ní o láwọn ṣí àwọn mítù lélẹ̀ yìí o ṣe pé irun kan náà lọ ń kí lẹ́yìn ẹ̀bẹ̀rì ẹ̀rí ṣe ń gbọ́ ẹ̀rí ṣe ń rí ó ṣe ìran kàfàtì lẹ́yìn tó ti kọ́kọ́ tó ti wíwo oríṣiríṣi tó fẹ́ wí tán.
sí nǹkan tó ń jẹ́ àmì lọ́dọ̀ sí wọn ẹ bá yìí dúró àfi bí zombi. ayé ayé kéèké báyìí dẹ̀dẹ̀ ayé tó máa kà láyé wọn. aha mo sọ mo ní tó ń wí yàtọ̀ ṣé ń gbọ́ subhanallah subhanahu wa ta'ala bi hamdi ṣé ń táwọn sọ ni wọ́n ti wá ní allahumma salli ala muhammad wa ala ali muhammad ṣé ń táwọn sọ lórí rùkú ni ṣé ń gbọ́ ṣẹ́yìn náà gbọ́ ṣe ń tẹ́yìn sọ lórí sujud ni ṣe nǹkan táwọn sọ lórí ìjókòó ni ẹ̀ àbí ọbí kfirli àbí allahumma kfirli warhamni wahdini wajburni wa'afini warzuqni warfa'ni olójọ tó ń sọ astaghfirullah atubu ilayhi àbí kí ló ń ẹ ti gbọ́ ẹ ti wọ́n tó tún wí ẹ dìde lẹ́yìn tó ti ṣe Allahu akbar tí wọ́n tó tún wí. ìran wọn sì pọ̀ wọ́n máa parọ́ mọ́ àwọn ànábì Ọlọ́run wọ́n máa yí àdìsí wọ́n máa yí kùránì wọ́n máa parọ́ mọ́ igi tí ò ní ṣe mọ̀ bí kò sọ pé Yazid ibn Muawiya ló pa ọmọ ànábì ó pa ọmọ Ali Hussein wọ́n máa ń pa ọ̀rọ̀ ni láti bá wọn sàbẹ̀ jẹ́ fáwọn èèyàn so ìran wọn pọ̀ so wọ́n mú àdìsí wọ́n mú ẹ̀mí wọ́n tú ní tukutu wọ́n mú èmi àní àdìsí wọ́n túmọ̀ rẹ̀ síbi tí ò lọ wọ́n mú ayé àkọ́ ànìmí wọ́n túmọ̀ rẹ̀ bí ibi tí mùdírù ń ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ tó ń sọ pé ẹni tó yí húnmà fìlẹ̀ gáàrí tó ń sọ ìkúnṣà Abubakar nítorí kí ṣẹ́kàdá mọ̀ gan sọ ó clear abẹ́rẹ́ so àwọn nǹkan yẹn aburú yẹn pọ̀ lọ́wọ́ ṣíyàn gan irú wọn pàbò sí wọn pọ̀ nínú èyí lọ́sàn láì kẹwò àwọn ṣíyàn kí ni ìgbàgbọ́ wọn sáwọn sàbí ànábì yóò yà yín lẹ́nu so tí mùdírù tó fẹ́ gbé wá nìyẹn tó fi ń fẹ́ máa bà wọn sàbí jẹ́ fáwọn èèyàn ẹ̀sìn àwọn ṣíyàn kálá kó dáhùn kó láwà níbi aburú àwọn ṣíyàn. ṣé inú tí yín máa dùn kí ẹnìkan tó pẹ́ mùsùlùmí kó pe àwọn Aisha ìyàwó ànábì ní oníṣìnà ṣínú yín máa dùn àwọn ṣíyà oníṣìnà tó máa ń kó ìyàwó ànábì ẹ lọ ka àwọn tíra wọn kódà láwọn fi lecture àwọn afáwọn míì gan lórí YouTube tẹ bá gbọ́ tẹni tó bá jọ lábáwá ẹ fẹ́ lè mú ìbọn kẹyìn fún ìyàwó ànábì wọn pè ní oníṣìnà onírúkọ láwọn òde lábáwá tó máa ń pò fún ibi tó bá yọ ní ìranù oníṣekúṣe oníṣìnà látara irọ́ táwọn mùnáfíkì pa láyé ànábì pé àwọn Aisha pé àwọn ìyàwó Aisha orìnrìnkùnrin tó tọ́lọ̀ ń dẹ́ padà fọmọ́ pé kò ṣe bẹ́ẹ̀ so àwọn ṣe àwọn ọtúnṣe ń lò dísì ṣe rí so gbórú nǹkan yẹn lẹ́yìn ẹ̀yìn wà ó pé àá kí lẹ́yìn wá ń sọmọ yín láìṣà sí àṣọ ọmọ oníṣìnà lẹ́yìn lẹ́fí ń sorúkọ mọ́ yín ẹ̀yin tẹ́sọmọ ní Khadija àṣẹ ọmọ náà ni ẹ̀yin fi sorúkọ mọ́ yín so ẹ̀yin tẹ́sọmọ yín ní Ja'far ẹ̀yin tẹ́sọmọ yín ní Abbas gbogbo àwọn táwọn ṣe àgbàpọ̀ ọ̀daràn àwọn yàn kí nìyẹn so ẹ̀yin láti lọ yorùkọ àwọn yẹn padà so lẹ́ẹ̀fì mọ̀ pé ó gbóró àfábì tọ́lá yìí tẹ́ẹ̀fì mọ̀ pé aburú ti ṣe wá nílẹ̀ Yorùbá yìí táwọn àfábì tọ́lá yìí àti àwọn bíi mudiru merkaz nítorí pé sí ìtọ́wá fi láwọn ìwà fi lè tẹ̀lé wọn aburú ti ṣe wá nílẹ̀ Yorùbá ìkọlọ́mọ ó ti wọ́ sí Nàìjíríà yìí náà kò tí ì kọjá náà tí wọ́n bẹ̀rẹ̀ ó lẹ̀ ti ń rapá lákàkiri òun náà láti tí ó ti dúró sí nílẹ̀ Yorùbá wa yóò wá dé fìlà àwọn ṣá yóò wé láwàlé àwọn ṣá àwọn yẹn ó yà ọ̀daràn gan wọn ṣe mùsùlùmí o wọn kọ́kọ́ pa mùsùlùmí náà kó tó pa kèfèrí ó yà ọ̀daràn gan ni o àwọn àfa tó ń lọ lò tọ́fin dán tẹ́tẹ̀lẹ́ àfa àwọn ká ojú ẹ̀ dáadáa Ahmadiyyah yẹn ó ká ojú tọ́lá yìí dáadáa gbogbo àìmọ̀ kan rẹ̀ tó máa ń ṣe so ó ká ojú rẹ̀ àwọ̀ tẹ̀ ń dá sí àwọn pé ó ká ó tún ṣò pápá so ṣùgbọ́n tó bá yìí di pé ó ti wá ń fẹ́ di pé ó ti ń pọ̀ nítorí ẹ̀ ń sọ náà ni òun náà ti ń sọ pọ́lọ́sì mùdíkà ó sì rí pé à ń tóun sọ ni mùdíwù náà ń sọ so káyọ̀ wà lọ́jọ́ tó ń jẹ́ látara pé àwọn tí mùdíwù sọ ló kọ́rẹ́tì irọ́ ni o tí àwọn ṣíà ń pèpè sí ni wọn àti mùdíwù náà ń pèpè sí mùdíwù náà tó wọn sì ṣe pamọ́ wọn náà lọ fi dórí ọ̀rọ̀ pé àwọn kàtí àwọn mentalist kojú ara wọn ń ka dáadáa so ìhàfọ́ àgbà ẹ̀sìn tí àwọn mentalist lókù tí ó máa kà ládùú tí wà tó wà nílẹ̀ tí àtàwọn èèyàn kọ́kọ́ láti lè ṣàkóbá fẹ́sìn táwọn afá ṣiṣẹ́ gidi lórí ẹ̀ ìwọ̀n ló ń kà ẹ̀kọ́ ẹ̀sìn orí mentalist ẹ̀ mọ̀ ẹ̀ wá fi máa parọ́ àǹfààní wo ló ṣe fẹ́sìn àǹfààní wo ló fẹ́ ṣe fẹ́sìn tí aláàgọ́ ni kí wọ́n wúlẹ̀ ṣàǹfààní kọ̀ọ̀kan fẹ́sìn aburú ló ń ṣe fẹ́sìn ẹlẹ́kejì ni pé bá ti fẹ́ ṣàǹfààní fẹ́sìn níbo làwọn ti máa àǹfààní ẹ̀ ìbáwọn ọlọ́ṣẹ̀ lọ kéde lábáwá ni so àwọn ìmọ̀ tó ti wà nílẹ̀ káwọn kan tó wá tẹ̀jú bọ̀ pé káwọn náà fi tako Islam láti lè àníyàn bú táwọn ní láti fi tako Islam ìmọ̀ yẹn ṣé àwọn ọlọ́mú wá láti lẹ̀ tẹ́fà sọ pọ́nṣẹ́ àǹfààní ìmọ̀ ti wà nílẹ̀ rẹ̀ dí ẹ̀yin ṣe kọ́wọn ibi tí ẹ kí mọ̀ wá so àwọn náà ọ̀rọ̀ wọn gba ìfura tó bá wọn takùn wọn ọ̀nà pàwọn takùn wọn
so kọ́nà kó láńlẹ̀ Yorùbá wa yìí náà kí wá balẹ̀ máa mọ̀ pé àwọn ṣí àtẹ́rì ní gíga sọ ẹbí nǹkan tí a sọ wọ́n ṣe mùsùlùmí ẹ̀sìn Islam dẹ̀ jẹ́ wọn lógún ẹ̀sìn sí àwọn èèyàn tẹ́fì mọ̀ pé so màá play inú fídíò ta wò yìí nígbà tí àwọn play tó rojọ́ èébú tó bú ìyàwó Aisha yìí àáfàá ṣíyàn tó wà ní dìbẹ́tì yẹn ẹ̀ máa rí ìdáhùn ẹ̀ yóò wàrà sọ̀rọ̀ pé ẹ̀sìn sí àwọn káwọn ẹ̀ olùmọ̀mọ̀ àwọn kinní kan káwọn lélẹ́yìí kankan bó jẹ́ pé rọ́ ni ó ń bẹnu ìwọ̀n àfáàyàn máa wá wò pé ìta tó lè ṣe ní òkè àfáàyàn máa wá tẹ̀sítẹ̀ àfáàyàn máa wá ní ìyàwó ìmáàmù yín máa dín yín tó bá sọ pé ó ṣe mú tán ṣínú yín máa dùn ìbéèrè lásán lọ bí o ìbí àkọ́dáhùn pé ara o tó bá bó ṣe bínú láyéláyé àwọn àṣọ ọ̀rọ̀ báyìí máa sọ mọ́ ọkọ̀ bí ní ìbéèrè ni so ìyàfáàyàn wá ní ẹ̀yin mùsùlùmí ṣe rí o wọ́n bú ìyàwó Aisha o ìyàwó ànábì o olórí gbogbo mùsùlùmí o ẹ̀wẹ̀ ìjókòó sórí ṣíà bí ẹni pé wọ́n kàn ń sọ fún mi pé bí ẹni kọ́kọ́ ń sọ̀rọ̀ kan tí ò tiẹ̀ wọ́ tiẹ̀ tó kọ́ tó kó sí láptọ̀pù tó rárá ń sọ̀rọ̀ jẹ́jẹ́ òun ara bí ní ìbéèrè lásán pé ìyàwó yín mọ̀ máa dín tó bá ṣe mú tí àmú ṣíà tàdé ń sọ ẹ̀yin náà gbà pé abẹ́rẹ́ so ó wá bínú ẹ̀yin náà rí bó ṣe bínú sí so yín ọ̀rá farasọ yín kọ́ play ibi tó ti ń dáhùn sí ọ̀rọ̀ sí èébú tí wọ́n bú ìyàwó Aisha ní wàá play ìbéèrè táfà yẹn bí ẹwà rí bó ṣe bínú sí tẹ́fì mọ̀ pé àwọn eléyìí wọ́n kàn ń kún wọn mùsùlùmí ni wọ́n yàtọ̀ ní tó jẹ́ wọn lógún ní ẹ̀sìn wọn ní tẹ ìsìlámù bá bàjẹ́ kò kàn wọ́n bí àwọn Sufi náà ní àdìsọ lórí tí wọ́n náà rí. ṣáà náà rí pé afáàṣíà ẹ̀ olówó láàlì tó ga ẹ̀ ṣẹ́rí ṣẹ́ra jókòó kò tára o wọ́n bí àwọn Aisha kò tára o ṣẹ́rí kò tára o owó ìjókòó tọ́dẹ̀ bú àwọn Aisha nígbà pé kò tí ì bá ẹ̀sìn tiwọn. ìgbé sí ibi tí afáì ti ń fèsì sí ẹ wo bó ṣe rárá ń fèsì ẹ jẹ́jẹ́ o àbí ẹni pé wọ́n ní kó fèsì sí ìjà tí eku àti olóńgbò jà rí kódà àwọn tó ṣe fídíò yẹn wọ́n ṣe fídíò yẹn dáadáa wọ́n ní ẹ wo reaction afáì o. باسم الإمام السيد أحمد الحسن أقول أن هذا الفعل غير مقبول بل أن هؤلاء فسقة وأن سب الصحابة لا يقبل ولا يرضي الإمام أحمد الحسن عليه السلام. لذلك أنبه على هذه المسألة وحث الأخوة جميعا أن يلتزموا بذلك. هذا بالنسبة لما رأيناه. سؤالي الآن بلغنا وأنا التثبت الله عز وجل يقول يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا وتثبتوا هذه بآخرها حلوة فتبينوا فتثبتوا ما اختلف رسم عثمان تبين نفس المعنى أن زوجة المهدي تتمتع صحيح هذا ولا غير صحيح؟ so wọ́n ní ìbéèrè tó bí pé ṣe ìyàwó Mahdi tọ́lá gbà kan àwọn ní Mahdi kan tó ń bọ̀ so àwọn adẹ́jọ́ ní Mahdi kan tó ti lọ pé ìyàwó Mahdi ó ń ṣe tàtàmọ́tù ṣóòtọ́ náà ibẹ̀ kò sì tọ́ fún ìyàwó Mahdi ẹ máa bí ṣe bínú. ọ̀rọ̀ yóò dá ọ̀rọ̀ yóò tọ́. ọ̀rọ̀ tó sọ yìí wọ́n lè gbà ọ̀rọ̀ tí ò dá ní. bàbá yẹn dẹ́ ọ̀rọ̀ test ẹ̀ ní kó lè fi mọ̀ pé àtọ́rọ̀ àwọn tí mọ̀ ń pa wọn pálá burú ni wọ́n mọ̀ tó pàtàkì lọ́dọ̀ wọn jẹ̀sìn lọ wọ́n fẹ́ káyé rí àbúrú wọn ni ewì táwa náà ṣe so ẹ̀ máa ní tí a bá máa sọ bá ní àwọn fọlọ́run búra àwọn kò fẹ́ káyé rí ni pálá burú sí làwọn kìíní yóò di ìyàwó ànábì wọ́n sọ pé ó ṣe ìdá ojókòó ọkàn ẹ̀ balẹ̀.
ذلك إلا عمدا وما أسأت ṣẹjọ́ سألته سؤال ẹnẹ́yìn mùsùlùmí wọn làwọn búra àwọn ọmọ ṣe ni káyé lè rí سألته هل هذا في دارنا odindi ìyàwó ànábì ọbúlébù ńlá ojókòó kalẹ̀ ojókòó sí laptop odindi ìyàwó ànábì wọ́n yóò kó sí laptop bí ẹni pé ọ̀rọ̀ kan tí ó pàtàkì kan àwọn sọ pé ìyàwó màdí lórí irọ́ tí ò ní túmọ̀ màtá ló màdí irọ́ òtá ló mọ̀ rí so tọ́lá àwọn náà màdí kan tó believe so irú àwọn ìsìn àṣàríyà ń sin àwọn ọ̀rọ̀ wáfì aláwọn ọmọ méjìlá kan so àwa ní ìyàwó ẹ̀ ó ṣe tàmọ́ tún obìnrin òbí ṣe bínú ààbò ìyàwó ànábì ojókòó sórí àga ìrọ̀ránṣọ́ ojókòó sí laptop ẹ̀ ìfẹ́kọ̀rọ̀ igun ni àfáàyàn sọ̀rọ̀ gidi sí so ara àbúrò àwọn ṣíyà ni láwọn ṣíyà tán rí tẹ́bá sí ìrántọ́ wílá àlì ìbúrú wọn yẹn so irú ẹ̀ náà ni ọmọtọ́lá yìí kẹ́ẹ̀dì tẹ fúra sí ọmọtọ́lá yìí kan aburú tó fẹ́ pè sílẹ̀ Yorùbá wa yìí ni ìrìnlọ́rọ̀ fílẹ̀ lórí aburú yẹn káwọn tó máa ń yìí dé sangiwa àwọn ọ̀rọ̀ báyìí kọ́ ìdèdè sọ̀rọ̀ rẹ̀ nínú náà jẹ́ bó ṣe jẹ́ so tí ọmọ ọ̀dẹ yẹn rọ́fídọ̀ yẹn wọ́n sọ pé àwọn sàbẹ̀ kan tí wọ́n ní ọlá ó gọ̀gàn òun ṣe jàgbé ni wípé ní sàbẹ̀ ló ń pè wọ́n òpó wọn ní àwọn mùsùlùmí kan ó láwọn sàbẹ̀ kan táìtù ni mùsùlùmí ni wọ́n àwọn náà làwọn kọ́ mùsùlùmí ṣùgbọ́n à ń kó wọn mùsùlùmí a máa ń kó wọn ní sàbẹ̀ tẹ̀lé pé àwọn ti kó nípò mùsùlùmí àwọn gan lọ́wọ́ ṣiṣẹ́ ìsìláàmù yẹn táwa ń jẹ́ lé ni ìfẹnupọ̀ wọn sàbẹ̀ yẹn gan ọlá kan nìyẹn lọ́tọ̀ tí wọ́n sọ pé wọ́n ní ọlá ẹlẹ́gọ̀ wọ́n ní ọlá ọ̀nà ọjọ́ sàbẹ̀ ànábì tọ́lọ́n sọ pé ní wà lẹ́dẹ̀ ayédèkà bí náà sórí àbẹ̀lẹ̀ mọ̀mìnì òun lòun ràn lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ òun ọlọ́run lòun ràn wọn Muhammad lọ pẹ̀lú ìrànlọ́wọ́ òun àti àwọn pẹ̀lú àti pẹ̀lú àwọn mọ̀mìnì àwọn sàbẹ̀ ìgbà hàn wọ́n ń pè ní sọ̀hábà fọ́dúlù súhùbà ọlá tí ń bẹ fún ìbánabí ṣe papọ̀ táwọn mùsùlùmí ìbánabí ṣe tọ́jú lè wọ́n lọ́wọ́ fún ìpè wọ́n ní sàbẹ̀ yẹn gan ọlá ni tó bá mọ̀ àpọ̀ mùsùlùmí sàábé là ń pọ̀ ipò wọn ga ni ẹgbẹ́ àṣẹ pàánà bí ní ànábì táàsọ pé mùsùlùmí Muhammad mùsùlùmí à ń pè lánàbí tó pé ipò kan nìyẹn bẹ́ẹ̀ náà làwọn náà à ń pọ̀ ní sàhábí torí pé ipò kan tún nìyẹn náà alẹ́ ẹgọ̀ gan tí iṣẹ́ bá ti sọnù èèyàn ò ní ṣe làákà ìmọ̀ èèyàn ò ní ìrọ̀lọ́ fún ọ̀sán fàlà tàà kìlò ní lákàtà fún yìnyín kò kéré ẹ ṣe ẹrọ ẹlò ẹ̀yìn ìgbọ́rọ̀ àwọn tí wọ́n ní ọlá àwọn sàbí kan tí wọ́n ní ọlá ẹnu owó láti bá lẹ́nu gba àwọn àbá iná àbárọ̀ ti lọ ẹ̀wò la bá lẹ́nu wọn rí tó sọ pé sàbí kan ọ̀nọ́lá sáàfù ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí gba ọ̀rọ̀ káfúrá nílẹ̀ Yorùbá wa nǹkan bú ó ti wọlé sílẹ̀ Yorùbá wa ó dẹ̀ gba ọ̀nà mùdírù mẹ́kàzì yìí náà àwọn náà fi ń sọ pé àwọn mùdírù wọn pè àbúrò ìrá ní dẹ̀ndẹ̀wù rẹ̀ pé sàbí kan nílé wọn pè àbúrò ìrá ní ilé tèkété lórí àwọn nǹkan tí wọn gbọ́yé tó ṣẹlẹ̀ wọ́n làbó láwàjá